bọ́mọ tuntun bá délé ayé àwòrèrè ayé àwòrírírí àwòrárárá àwòbílẹ̀ ayé tí ń dùn tó Olúbùkọ́lá òkú èwo. ọmọ làwòrán ẹyẹ o, ọmọ làwòrán ẹyẹ o, mẹ́bọ́mọ nìyí ọmọ lẹ́yẹ, ọmọ làwòrán ẹyẹ o. Fàrídàtù Ayọ̀mídé mi, ọmọ làwòrán ẹyẹ o. Títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run Ọba, ọmọ làwòrán ẹyẹ o. Ìyá ọlọ́mọ bàbá ọlọ́mọ ẹ kú ewu. Ewu iná kì í pa àwòdì, àwòdì òkú ewu. Ọmọládé ọmọ lówó, ọmọ nìyí amálẹ̀ yẹmẹ bá malẹ̀ bẹ́kẹ́ ọmọ lẹ́bẹ̀kẹ́. ọmọ parí àlà o, ọmọ bọ̀bọ̀lá ọmọ bọ̀bọ̀yẹ, ọmọ yọ sáde ọmọ yọ sóye, ọmọ dàpọ̀ ọmọlá ọmọ dàpọ̀ ọmọye, ọmọ tọ̀ṣẹ́ ọmọ tọ̀ṣì nílé ayé wa. bí abálẹ̀ rọ ẹ̀rọ àṣà o, bí àyà ìwọ̀fà ó lè lú ẹ̀, bí ó sì rọwọ́ máa yọkọ̀ gbalẹ̀ ó di dandan. alóhùn oníkú sóko lówó, àmọ́ mẹ́ni ẹ̀ẹ́dẹ́bì kankan bàbá ti kọ́ mi ní nígbè nísìn. ẹ̀bẹ̀ lọ́nba lọ́rọ̀ bí nǹkan jí arójú ráyè ṣe kí àwọn ọmọ wa ní. Fàrídàtù Fàrídàtù títí láyọ̀ títí lọ́pẹ́ olúwa ṣe mí lóore, olúwa fún mi láyọ̀, olúwa bùsáyọ̀ Àbẹ̀ní Àbẹ̀ní adé ọmọ Sàlámì ni. Ayọ̀mídé tèmi dayọ̀, ìwọ náà ni mò ń pè yìí. bọ́mọ tuntun bá délé ayé àwòrẹ́rẹ́ ayé o, àwòrírírí àwòrárárá àwòbílẹ̀ ayé ti dùn tó tèmi dayọ̀ o. Àbẹ̀ní mo bá yọ̀ mo bá dúpẹ́, òní mo rí bẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ, bàbá tó bí ọlọ́mọ sáyé. Dr. Gbénga Abdulkabiru Olúgbénga Àṣàfẹ́ Sàlámì ni. mo kí ọkọ ẹ̀wọ̀n ọmọ àti màmá rẹ̀ Aishatu Bùkọ́lá Sàlámì ni. ẹ kú oríire, ilé ayé yóò màmá ní dojúrú, ẹni rohun gbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ. ẹ̀yin ò màmá ní fojú sunkún gbogbo àwọn ọmọ tẹ̀mí sí ẹ̀yẹ láyé lẹ́rẹ̀ bí Ọlọ́run oníjẹ́ ikú kíákíá. ẹ̀yin ò ní ìrẹ̀lẹ̀ ẹ̀ sì máa ga ni. àsìkò tí Fàrídàtù ń wọlé wá hàn títí lápá Àbẹ̀ní adé, ire yóò máa pọ̀ sí i. ọlọ́kọ́ ayé wálé o, àlàáfíà o, ẹ̀mí gùngùn wo, àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ wo, kó fi lé ẹ̀yìn.